Ẹ kúrọ̀lẹ́ omidan. Ẹ kúrọ̀lẹ́ sà. Tolúlọpẹ́ ni orúkọ mi. Kí ni orúkọ yín? Dáúdà Rọ̀fíàt ni orúkọ mi. Dáúdà Rọ̀fíàt. Lẹ́yìn Rọ̀fíàt yẹn, ǹjẹ́ ní orúkọ míì tó jẹ́ orúkọ ìbílẹ̀ Yorùbá? Àríkẹ́. Àríkẹ́. Àríkẹ́ kí ni? Ẹ kíra yín. Àríkẹ́ ọ̀kìn ọmọ olókùn ẹ̀ṣin. Ṣé ó ti tán? Ó ti tán. Ṣé bá kí mi tí mo mọ̀ náà ni? Ó dà, kò burú. Ní ìrọ̀lẹ́ yìí a máa bí yín léèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Ìbéèrè mẹ́rin la máa bí yín. Ìbéèrè kọ̀ọ̀kan ó gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó gbé pọ̀n. Ìyẹn ni pé tẹ́ bá gba gbogbo ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa gba ẹgbẹ̀rún méjì náírà. Ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ máa rí dájú wípé ẹ ò sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá. Tí ẹ bá fi lè sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá, owó yín lórí ìbéèrè kan yóò já sí 200 náírà. Ṣé ẹ faramọ́? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ kójú òṣùwọ̀n? Màá gbìyànjú. Ó dà. Ìbéèrè àkọ́kọ́ lọ báyìí. Ẹ parí òwe yìí. Adìẹ ọmọdé kú, ó ní òun sàmì sí. Ẹ parí ẹ̀. Adìẹ ọmọdé kú, lóhùn sàmì sí. Tó bá rí adìrẹ ló máa rámì ara ẹ̀. Nǹkan tí mo mọ̀ nìyẹn. Tó bá rí adìrẹ, ṣé tí èèyàn bá rí adìrẹ tó sọnù ni wọ́n máa tàbí ló máa rí mi mọ̀. Ṣé ẹ mọ̀? Adìẹ ọmọdé kú lóhùn sàmì sí. Mi mọ̀ o. Ìbéèrè kejì. Ẹ gbìyànjú. Adìẹ ọmọdé kú lóhùn sàmì sí. Adìẹ ọmọdé kú lóhùn sàmì sí. Mi mọ̀ o. Adìẹ ọmọdé kú, ẹ ti gbà. Adìẹ ọmọdé kú, ó ní òun sàmì sí. Ṣebí tó bá rádìẹ, òun ló máa rámì. Ẹ ti gba ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Àwọn wo ló máa ń sun ìjálá? Àwọn onírárá. Rárá. Àwọn tó máa ń sun ìjálá. Ok. Àwọn tó máa ń sun ìjálá, àwọn ọdẹ. Ok, yẹn ti jáde. Ok, yẹn ti jáde. Ó ti jáde. Owó yín lórí ìbéèrè kan ó ti já sí 200 náírà. Ó ti já sí 200 náírà. Èwo ni ẹ faramọ́? Àwọn wo ló ń sun ìjálá? Ọdẹ. Àwọn ọdẹ ni wọ́n sun ìjálá. Bẹ́ẹ̀ni. Tí a bá kíyàn wípé ọkọ̀ àárèfò, àwọn wo là ń kí bẹ́ẹ̀? Pé ọkọ̀ àárèfò. Ẹni tó ń lọ sírìn àjò là ń kí pé ọkọ̀ àárèfò. Rárá. Ẹ wà lójú ọ̀nà. Ọkọ̀ àárèfò. Ẹni tó ń lọ sírìn àjò tó fẹ́ gbé ọkọ̀ ojú òfurufú lọ. Ẹni tó fẹ́ gbọ́kọ̀lé lọ ńkọ́? Ọkọ̀ àárèfò. Ẹni tó ń rìnrìn àjò náà máa ń sọ fún pé ọkọ̀ àárèfò. Àwọn wo ló wá ń rìnrìn? Àwọn wo ló ń? Bóyá ọlọ́kọ̀ ojú omi. Àwọn oníkáràkátà ọjà. Ẹ gbìyànjú díẹ̀ sí ojú ọ̀nà lẹ wà. Ok, ọkọ̀ àárèfò. Àwọn tí ó ń rìnrìn àjò nípa àwọn tó ń rìnrìn àjò náà lèmi mọ̀ sí máa sọ pé ọkọ̀ àárèfò. Bí téèyàn bá ń rìnrìn àjò ń sìn, mo ti ń lọ ọkọ̀ àárèfò, wàá gúnlẹ̀ láyọ̀. Àbí àwọn tó ń ta ọjà káràkátà, bóyá tó bá fẹ́ lọ gbé ọjà láti ibìkan bí ọjà àárèfò, mi mọ̀. Rárá, àwọn awakọ̀ náà máa ń kí bẹ́ẹ̀. Àwọn awakọ̀, àwọn dẹ́rẹ́bà náà máa ń kí pé ọkọ̀ àárèfò. Ìbéèrè mélòó lẹ́yìn àti bẹ̀rẹ̀? Ó di ẹlẹ́kẹta. Mélòó lẹ ti gbà? 2. Ó kù mélòó? Ó kù ẹyọ̀kan. Ó kù ẹyọ̀kan. Àwọn wo ni a máa ń kí pé ẹ kú àkẹ́nù? Àwọn wo la máa ń kí pé ẹ kú àkẹ́nù? Kú àkẹ́nù. Àkẹ́nù. Àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ. Ṣé rí àtàárọ̀ báyìí ojú ọ̀nà lẹ̀ ń wà ṣùgbọ́n ẹ̀ tí jà náà. A kú àkẹ́nù. Ẹ kú
àkẹ́nù. Àwọn tó bá báyàn ṣe ọlọ́jọ̀jọ̀ mu ẹ kú àkẹ́nù. Rárá. Ẹ kú àkẹ́nù. Àkẹ́nù. Ẹ kú àkẹ́nù. Àwọn tó ṣe bímọ náà àbí bóyá ẹni tí ọmọ ẹ̀ ṣaláìsí. Ẹni tí ọmọ ẹ̀ ṣaláìsí. Àbí ẹni tó ṣe bímọ. Ṣé ẹni tí ọmọ ẹ̀ ṣaláìsí ni àbí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ? Ẹni tọ́mọ ẹ̀ ṣaláìsí. Ẹni tọ́mọ ẹ̀ ṣaláìsí ni wọ́n kí pé ẹ kú àkẹ́nù. Ìyẹn ni pé kò kí ń ṣe ẹni tọ́mọ ẹ̀ ṣaláìsí, ẹni tó ń bí àbíkú. Ó bí àkọ́kọ́, ó lulẹ̀, ó bí ẹ̀kejì, ó lulẹ̀, ọmọ yẹn ti di àbíkú. Tó bá fẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ní ẹ kú àkẹ́nù o. Ẹ kú àkẹ́nù o. Omidan Àríkẹ́, nínú ìbéèrè mẹ́rin mélòó lẹ gbà? Mo gba 3. Èló lẹ wá jẹ? 1,000 àti Ẹgbẹ̀rún kan àti igba méjì náírà àti 100. Mo fẹ́ rántí o. Àpò 7 àbọ̀. Àpò 7 àbọ̀. Àpò 7 àbọ̀. Ó sọ pé mo sọ èdè Gẹ̀ẹ́sì níbi ìkọ́ tẹ́ sọ pé ẹ máa. Èló ni tí a bá fẹ́ sọ pé 200 náírà, báwo tán ni a ṣe lè pè 200 náírà? 200 náírà. 100 náírà. 200 náírà àpò kan. Àpò kan náírà. Àpò kan. 100 náírà. 100 náírà. Àpò ní àpò kan. Ẹ gba ìbéèrè 3. Ẹ ti jẹ 600 náírà. Ẹ ṣé sà, mo lótú. Ní ilẹ̀ Yorùbá kì í sọ kò sí sà nínú èdè wa. Tí ẹ bá fẹ́ bá ẹ̀gbọ́n yín sọ̀rọ̀, tó bá yẹ pé ẹ̀gbọ́n yín ni, ẹ máa ní ẹ̀gbọ́n mi, mo ti gbọ́ ẹ̀gbọ́n mi, mo ti gbọ́ ìyá mi, mo ti gbọ́ màmá mi, mo ti gbọ́ bàbá mi. Bẹ́ẹ̀ ni a ṣe máa ń ṣe àpọ́nlé. Èdè Gẹ̀ẹ́sì ni sà. Bẹ́ẹ̀ ni èdè Gẹ̀ẹ́sì ni. Okay. Tá bá fẹ́ sọ okay, bẹ́ẹ̀ ni okay, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Tó ẹ ṣe ẹ kú akitiyan yín, ẹ kú ìdarapọ̀ mọ́ wa. Ẹ gba àwọn tí ó ń wò wá nílé, ẹ gbà wọ́n ní àmọ̀ràn. Àmọ̀ràn tí mo fẹ́ gbà àwọn tó ń wò wá nílé náà ni pé ká mú àṣà wa ní kókó, ká má sọ àṣà nù, ká má jẹ́ kí èdè Gẹ̀ẹ́sì kó gba àṣà àti ìṣe wa lọ́wọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìsìn kò mọ àwọn ẹlòmíì ò tiẹ̀ lè sọ rárá débi pé ó tiẹ̀ máa mọ àwọn díẹ̀díẹ̀ nínú nǹkan tá a sọ yìí. Kí a gbédè wa lárugẹ, ká má pa èdè wa tì, máa gbé èdè elédè lórí. Káwa náà ká tún gbìyànjú, ká tún túbọ̀ gbìyànjú sí i. Àmọ̀ràn mi fún àwọn aráalé náà ni, àti pé ní àwọn ilé ìwé wa náà kó tún mú subject ìwé iṣẹ́ Yorùbá kán mú ní ọ̀kúnkúndùn dáadáa, kó má jẹ́ pé gbogbo ẹ̀ náà Gẹ̀ẹ́sì nìkan fi Yorùbá náà sí àárín àwọn subject pàtàkì. Ẹ ṣeun. Ẹ bá wa sọ fún àwọn tó wà nílé pé kí wọ́n tẹ̀lé Ojúlówó Yorùbá lórí YouTube, kí wọ́n sì máa wò. Ẹ̀yin aráalé, ẹ tẹ̀lé Ojúlówó Yorùbá lórí YouTube, kẹ́dẹ̀ máa wò ó, kí a máa fi rí kọ́gbọ́n, ká fi lè mọ̀ sí nípa àwọn àṣà àti ìṣe wa pẹ̀lú èdè wa ní kókó. Nítorí irú nǹkan báyìí opportunity àǹfààní ẹ̀ ó tún máa ń yọ láti ibòmíì tó jẹ́ pé ṣùgbọ́n èdè Gẹ̀ẹ́sì yóò ti gba oníkálukú débi pé ojú gan máa ń tì àwọn ẹlòmíì láti lè sọ èdè wọn abínibí wọn níta. Èdè Gẹ̀ẹ́sì yìí ni èmi gan máa ń ṣe mí lẹ́kọ̀ọ̀kan tí bá fẹ́ kí àwọn àgbàlagbà tí màá máa fi èdè Gẹ̀ẹ́sì kí wọn tí kò lè bójú mu. So ká gbé èdè wa lárugẹ, bá a follow Ojúlówó Yorùbá lórí YouTube.